mọ́kàn fókọ̀ bu ọ́ láṣìírí ni torí pé èmi tí mo bá fẹ́ yáyàn balẹ̀ Allahu akbar nǹkan ṣe ni ẹnu mi ò gbà bẹ́ẹ̀ mi bá dákọ̀ rẹ̀ ń bì lónìí èèyàn burúkú lásán wọ́n ń parọ́ ọmọ mi láì tí kú Allahu akbar tí mo bá kú ńkọ́ lẹ́yìn obìnrin sọfẹ́ nìkan kan kó ṣàìdá sí yín o àìmọye obìnrin tó gbẹ́jọ́ ọkọ rẹ̀ tí ń ṣàìdá sí wa tó ṣe pé ẹkún ló kù tí ò sùn bẹ́ẹ̀ ni èmi fi gbó bọyọ̀ wàá gbọ́ tààrin orí rẹ̀ tó gbọ́rí láti tọ́ tíyà rẹ̀ ti bí ọ bí ọ náà lọ bá sì ṣàìdá wo obìnrin wọn náà gbọ́ tiẹ̀ tó pọ̀ sí láyé yìí kódà ìjọ mi ò tún ní gbẹ́jọ́ àbòsí wa mọ́ èmi kọ́ ẹni bọ́dì kó ṣàìdá sí àwọ̀ ẹ̀ ọba ti jẹ́ aláìda èèyàn rádaràda èèyàn játijàti tó fẹ́ ṣàìdá má fi tèmi ṣèkẹ́wọ́ o èmi náà ṣàìdá sí àwọ̀ tèmi o níṣẹ́ wa kọ́ ńkọ́ púpọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ gbogbo nǹkan sì ń sọ wọn náà lè rí gbọ́nbíkíbi tó bá wà láyé ẹ ṣe dáadáa sí àwọ̀ yín là máa sùn bó la ṣe lè sọ fáwọn obìnrin ẹ ṣe dáadáa sáwọn ọkọ yín káwọn sọ fáwọn ọkọ pé ẹ máa ṣàìdá sí àwọ̀ yín nígbà tí ìṣẹ́pá àgbádùn à ń sọ pé ẹ ṣe dáadáa sọ́kọ yín àwọn á sọ pé ẹ̀yin ẹ má ṣe dáadáa sí àwọ̀ yín lọ́nà wo bẹ́ẹ̀ lẹ́nìkan tí ò níbẹ̀rù Allah ní ìròyìn ẹ bá mi lálẹ́ àná wọ́n ní máa ń ṣàìdá sí ìyàwó rẹ̀ ní máa fúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ gbogbo tí ìyàwó bá béèrè kò ní ṣe fún un ó lè mi mọ kó ń bẹ́ẹ̀ ìyáfè fún ọ díjọ́ gbẹ̀ndàlùkìyàmù mbọ mo ti ń kọ́ ẹnìkan kó ṣàìdá sí ìyàwó rẹ̀ mo ń sọ fóbìnrin kó ṣe dáadáa sọ́kọ mo ń sọ fọ́kọ kó ṣe dáadáa sí ìyàwó mo wá dáwọ́ mú sí kọ̀rọ̀ mo ní kó máa fúnlẹ̀ mọ́ ìyàwó rẹ̀ wàláhì ìyáfè fún èèyàn burúkú wọ́n wá sọ pé ìyàwó yẹn máa wá dánilẹ́kọ̀ọ́ látàrí ọ̀rọ̀ òfò tọkọ sọ yìí ìyàwó ọ̀wá dánilẹ́kọ̀ọ́ máa wípé àfáà yín ti ń kọ́ yín kẹ́ ẹ máa ṣe àìdá sí wa ẹ gbọ́dọ̀ yẹni bú olórí ibú tí pamọ́ reléwẹ̀ aláìdá amúnimáfẹ́ lọlé ọkọ mọ́ torí pé bẹ́ẹ̀ sì máa ṣe náà àwọn onífẹ́ lọlé ọkọ mọ́ náà ńlọ dánilẹ́kọ̀ọ́ kọ́ hánú wà rẹ èèyàn burúkú ìkà ń fún ìyàwó ń gàrí jẹ lálẹ́ ń fún gàrí jẹ lọ́sàn gàrí láàárọ̀ gàrí èsè hù ní kìkìsẹ̀ bàbá tó wá jẹ gàrí ń àtúnrẹ́ pàfikún kò sí kúlíkúlí àìmọye ni ó mú gàrí láìsí ṣúgà la hawla wala quwwata illa billah níbo ni Islam ti kọ́ wa bá ẹ̀yin ọmọ pé nínú tó lùwà máa fi bùkọ́ ọkùnrin àìmọye tí mo ti sọ láyé yìí nínú tó lùwà máa fi sínà fọkùnrin máa náwó lórí ìyàwó àtọmọ rẹ̀ wàláhì tàláì ó rí pé ò ní táwọná arzikiri ọmọ lékún ni lásán kọ́ ló ṣì ń bọ ọjà nítorí pé tọ́jú ìyàwó rẹ̀ nítorí pé èèyàn burúkú lásán ni ọ́ tí wọ́n mọ ẹtọ́ ná fáwọn aṣẹ́wó tó níta ọlọ́run ọ̀láṣẹ́wó àmọ́ àwọn kan wà tó ń bá tage nítorí bá wò pé wọn àwa pè wọn láṣẹ́wó tí wọ́n mọ ẹtọ́ ń filẹ̀ fún wọn táwọn fi ń bóyin ẹnu rúnrún sí ọ torí de lẹ́yìn ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín o Allah bí yín léèrè ń pa àwọn tó bá dijọ́ gbẹ̀ndàl qiyama kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi ẹ̀yin obìnrin náà ẹ ṣe dáadáa sáwọn ọkọ yín o wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyyatiha anabi sallallahu alayhi wa sallam lóbìnrin olùdáran jẹ ní nílé ọkọ rẹ̀ Allah bí léèrè nípa tó fún dájẹ́ kò sẹ́ni tó bọ́ ń bẹ̀ torí délé àwọn tó bá máa ń pa ẹ̀sìn iṣẹ́ tí wọn náà nìkan sọ fún ìkíní kejì ẹ ṣe dáadáa bẹ́ẹ̀ nìkan bá sì ti fẹ́ ṣe àìdá ẹ pàkíyèsí rẹ̀ tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kó lo ẹlẹ́dàá kó má dalé wa rú kó lo ẹlẹ́dàá kó fún wa ń dáadáa ṣe kó lo ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam kò sí tilẹ̀kùn tí wọ́n bá máa lo ẹ̀rọ ọlọ́dá láyé tiwọn kò tilẹ̀kùn kó rà fún ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe tilẹ̀kùn tí wọ́n bá máa ra ẹ̀rọ ọlọ́ṣọ́ Ànábì ò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó rẹ̀ kò sí tilẹ̀kùn
tí wọ́n bá máa ra ẹ̀rọ ìfọṣọ kò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó rẹ̀ o. Ànábì sallallahu alaihi wasallam kò tilẹ̀kùn tí wọ́n bá máa ra ẹ̀rọ ìgbálẹ̀ kò tilẹ̀kùn pé kó rà fún ìyàwó ẹ̀ o. torí pé gbogbo àwọn ẹ̀rọ wọ̀nyí ò lè lora wọn. èèyàn náà ni ó tẹ̀ nǹkan kan tí ó fi máa ṣiṣẹ́. torí ẹ̀ bọ́ rà fún ìyàwó rẹ̀ orí pé ìyàwó rẹ̀ ń tún ràn ọ́ lọ́nà láwà. nítorí pé òun náà ni ó gbé ẹ̀rọ tó fẹ́ fi gbálẹ̀ wá, òun ni ó máa yí lọ bí, ni ó máa fà á lọ bí. òun náà ni ó gbé ẹ̀rọ tá a fẹ́ fi lọṣọ wá, òun ni ó gbé lórí aṣọ tí ó fi máa lọ bá a bá pàtì lórí aṣọ ó jóná. òun náà ni ó daṣọ sínú ẹ̀rọ tó fẹ́ fi fọṣọ. ẹ̀rọ ìfọṣọ ò lè dáṣọ kó, kò sì lè dómi pọ́n, kò lè dọ́sẹ̀ dànù ara rẹ̀. tó èèyàn náà ni ó dà á bẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀. gbogbo eléyìí ò dín kankan kù nínú ládàá obìnrin, kò dín kankan kù nínú pé ṣe dáadáa sọ́kọ rẹ̀. ọkàn tún sọ ìgbésí ayé rẹ̀ di rọrùn sí fún ni. nítorí pé ìyàwó náà ṣẹrú, afẹ́ kó lè jẹ́ arẹ́nisì kejì nínú ìgbésí ayé wa ni. kò wá túmọ̀ sí pé tó bá ti níyàwó kẹ́ ẹ máa lò bí omi òjò. àwọn àgbọ́yé kágbọ́yé tọ́tara òdo wáyé ètò ọ̀pọ̀lọpọ̀ ń gbé kálé ayé wọn. lànàbì sallallahu alayhi wa sallam ni wọ́n fi ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ahadith, ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín, ẹ láàánú àwọn ìyàwó yín. khiyarukum li ahli wa ana khayrukum li ahli. ẹni tó dáa jù nínú yín lẹni tó dáa jù sáwọn ìyàwó rẹ̀. èmi ò yan Ànábì, èmi ni mo dáa jù sáwọn ìyàwó mi. bẹ́ẹ̀ ni wọ́n bi ìyá ńlá wa Aisha radiyallahu anha léèrè kí ni Ànábì máa ṣe nínú ilé rẹ̀. ó ní kana yakunu fi khidmati ahlihi. Ànábì jẹ́ pé máa bẹ nínú pé ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́. máa bẹ nínú pé ń ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́. fa idha hadarati as-salah, tásìkò sọlá ti bá ti wá tó, kharaja ila as-salah. Ànábì ó jáde lọ sí sọlá. tó bá tún ti dé yóò máa ran àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́. Allahu akbar. ọ̀gá wa nù, ọ̀gá wa tó yẹ ká wá àwòkọ́ṣe, ọ̀gá wa tó yẹ ká pé irú ìwà rẹ̀ àti ṣesí rẹ̀ ọ̀làpá lára àwọ̀ ọkọ, káfi jẹ́ni tí ó da sáwọn ìyàwó wa lọ́nà tó ṣe pé àwọn ìyàwó wa tí wọn ò bá rí wa àwọn náà ò ní gbádùn, tí wọn ò bá tí ì fojú gánni wa ọkàn wọn ò ní balẹ̀, nítorí báwa náà ṣe jẹ́ olùrànlọ́wọ́ fún wa, alátìlẹ́yìn fún wa. àmọ́ ńgbà tí èèyàn bá ti ya bàbá àkà, bàbá àsọnù, bàbá tó ti mú ìyàwó lẹ́ńjìnì, tí ó máa bá a fọṣọ, tí ó máa bá a lọṣọ, tí ó máa bá a gbálẹ̀, tí ó máa bá a nulẹ̀, tí ó máa bá a dáná oúnjẹ, tí ó máa bá a gbọ́n jàǹkáwọ̀, ọwọ́ jàǹkáwọ̀ lásán, ọwọ́ ẹlòmíì kò ní gbọ́n jàǹkáwọ̀ nulẹ̀, lọ́pẹ́ orí jàǹkáwọ̀ nulẹ̀ kí n lọ kí n dé kọ́ mọ́tì gbà. bàbá kà kò sáànù bíi ti wùlé òkèrè mà. torí rẹ̀ Fatima radiyallahu anha ọmọ anabi Muhammad sallallahu alayhi wa sallam ó tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ ike kọ́kọ́ bò ń gbọ́ ọmọ ọ̀dọ̀. ẹjọ́ yìí wá dé tí anabi sallallahu alayhi wa sallam, anabi wá wá, anabi ó sọ pé wọ́n gbọ́ ọmọ ọ̀dọ̀ fún ọ̀dá o, nítorí pé ẹ́ńjìnì la fi ránṣẹ́ sí ọ o, máa lò ń lòkulò o. ṣùgbọ́n nǹkan tí anabi fi hàn wá ń bẹ̀ ọ́ náà ní kó dáa kóbìnrin kó bọ́kọ rẹ̀ ṣiṣẹ́ ilé rẹ̀, kóbìnrin kó má fi iṣẹ́ tiẹ̀ fẹ́lòmíì ṣe, nítorí pé aburú àtàìdá ọmọ ń wà nínú ọmọ ọ̀dọ̀. dáadáa táwa rò páàrí ń bẹ̀ ní máa mú ní sílẹ̀kùn fún pé kó wọlé, ṣùgbọ́n ńgbà tó bá wọlé tán aburú àtàìdá máa ń wà ń bẹ̀. ọmọ ọ̀dọ̀ náà lọ wọlé ibòmíì tó gba ọkọ mọ́yàwó lọ́wọ́, ọmọ ọ̀dọ̀ ńlọ wọlé ibòmíì tó sọ àwọn ọmọ ọkùnrin yún tó sọ gbogbo wọn dẹrú dolúndù bó ṣe fẹ́. ọmọ ọ̀dọ̀ lọ wọlé ibòmíì tó padà di wípé òun ló mú lè jà wọ́n. gbogbo oríṣiríṣi aburú ìní máa ń ṣẹlẹ̀
dáadáa wà ń bẹ àmọ́ burú wà ń bẹ Ànábì wa ń fẹ́ kí ọmọ òun àtọkọ rẹ̀ kó má ṣubú sínú aburú yìí Ànábì wa ní ẹ jẹ́ n kọ́ yín ní nǹkan kan tẹ́ máa ṣe kẹ́ tó sùn ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ sọmọ ọ̀dọ̀ tó gbá Ànábì wa Ànábì ọ̀sọ́mà wọ́n ní kẹ́ tó sùn ẹ ṣe subhanallah 23 alhamdulillah 23 allahu akbar 24 ó lóore fún yín dọmọ ọ̀dọ̀ lọ eléyìí túmọ̀ sí wípé nínú àwọn adkar tá a máa ṣe ká tó sùn subhanallah 23 gẹ́gẹ́ bí tá à ń ṣe lẹ́yìn sọ́lá alhamdulillah 23 allahu akbar 24 ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú tá à ń ṣe lẹ́yìn sọ́lá eléyìí lẹ́kan ìyàtọ̀ rẹ̀ pẹ̀lú tá à ń ṣe lẹ́yìn sọ́lá àní la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àní sọ lẹ́yìn eléyìí allahu akbar lásọ̀ tí ó fi pọ́gọ́rùn màdá nàbí sallallahu alayhi wa sallam tó wá sọ fún Fatima àtọkọ rẹ̀ Ali radiyallahu anhuma pípẹ́ ntẹ́ máa sọ ni kẹ́ ẹ tó sùn ó lóore fún yín jọmọ ọ̀dọ̀ lọ Ànábì filẹ̀kùnlẹ̀ sísí pé kí ìyàwó kó fi máa ṣiṣẹ́ fọ́kọ rẹ̀ kò sì tilẹ̀kùn mọ́kọ níbi àti ran ìyàwó rẹ̀ lọ́wọ́ torí ta ni wọ́n àlì náà bá sọ pé òun wá wò kọ́sì tí wọ́n bá ran ìyàwó rẹ̀ lọ́wọ́ èmi Ànábì mọ̀ ń ran àwọn ìyàwó mi lọ́wọ́ tí wọ́n náà wá ní ran ìyàwó tiẹ̀ lọ́wọ́